Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan náà la máa ń fún yín throughout the world, especially tó bá tiẹ̀ ti jẹ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Update yẹn a máa ń fún yín dáadáa. So ẹ̀yin viewers wa, update a tún mú wá fún yín lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho náà ni a ṣì wà. Olóyè Sunday Igboho ó ṣe àbẹ̀wò sí ààfin Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí ọba wa Ẹniìtàn Ọ̀jájá Ògúnwùsì. So lẹ́kùnrẹ́rẹ́ update bí àwọn èèyàn tí wọ́n pàtàkì bí wọ́n ṣe bá kọ́wọ̀ọ́rìn, bí àwọn lọ́balọ́ba bí wọ́n ṣe parapọ̀ ní ààfin Ọọ̀ni of Ifẹ̀, gbogbo ẹ̀ náà ni ẹ máa rí nínú fídíò yìí. Bí wọ́n ṣe ṣe àyẹ́sí, bí wọ́n rí kábíyèsí Ọọ̀ni Ifẹ̀, bí wọ́n ṣe fi àdúrà, bí wọ́n ṣe fi ti olóyè Sunday Igboho lẹ́yìn, gbogbo ẹ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ náà ni ẹ máa rí, lẹ máa rí wò nínú àwọn fídíò wa yìí. And then ẹ subscribe sí channel wa kẹ́ lè rí a lot of àwọn nǹkan tó jẹ́ àṣà Yorùbá. Orí aláṣẹ ọ̀rọ̀ Ilẹ̀ Yorùbá. Orí aláṣẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ kú sí áfí, bẹ́ẹ̀ fẹ́ já sí áfí, òpó òní àti ìrìgì mọ́lẹ̀, aboyúnlé wọn máa bí ti bí tiré, àkẹ́fẹ̀ wá tọ́ wà lábọ́sù, ayé ní sọ́sọ́ ní gbogbo, olúgbó wọn kì í kọ́ wọn alákẹ́dún, iná kọ̀kọ̀ kì í kọ́ wọn odò, ayé òní kọ́ yín o. Olú oromi ológi ogi olùhánkómi ẹlẹ́mẹ̀rẹ̀ jẹgẹ̀ lápá bàtà ẹ̀fùfù gbárawé lákòdò tó sà lọ́kùnrin lóbìnrin ọmọdé àgbàlagbà ló jí tó péré níbi kẹ́ bá ti mú kó má kò nínú wọn. Kẹ́kẹ́ láyé bàbá kẹ́ẹ̀dàgbò pèsè lálẹ́ ẹ̀fẹ̀ sígun àwọ̀ òsígun ìsígun àwọ̀ òsígun òdìdẹ̀ fìrìfìrì àwọ̀ ẹ̀fẹ̀ èkígun akínlọ́dún jà títí ọlọ́sọdẹ lọ́dún fàlàfọ̀ kíjà ọlọ́sọdẹ àlà òkífàlájà ọlọ́sọdẹ ọ̀kín. Àwọn ilé ìlú àjàní lọ́kẹ̀ ìlú àjàní tó tún báyé náà ní pàṣẹ mọ́. Ọwọ́ mi ìlú alágbàdì ẹ̀gẹ̀ oko ìlàkọ̀sùmọ̀tà kó fún ọkálá máa sìn. Ọba lọ́yọ̀ ọ̀rọ̀ mẹ́kọ̀ àjàkálẹ̀ dada kákòtì kákòpín kálọ́bọ̀ ọtún láti ṣe ìlànà pélé ìfẹ́ ilé ìfẹ́ nípa jẹ́gbà ti yé o. Wóórí aláṣọ wóórí aláṣọ wóórí aláṣọ bámi sẹ́ta ńlá àgbéfá bámi sí ọ̀tẹ̀ náà pé nẹ́lẹ̀ ọkùnrin gbé làápò ògùn ọkùnrin tí níbi abẹ́ làápò òrìṣà oko ẹlẹ́gbẹ̀ẹ́ papọ̀ mẹ́gbẹ̀ẹ́dínlógún sọ̀tá inú àgbà ẹ̀jẹ̀ ni wọ́n kú sí ilẹ̀ lọ pa wọ́n ẹ̀dákẹ́dẹ́ ẹ̀yẹ̀kẹ́yẹ̀ tó bá ti bá yín sọ̀tá tó bá ti bá yín òdì ikú yà ní kó kú o. ẹ̀dákẹ́dẹ́ ẹ̀yẹ̀kẹ́yẹ̀ tó bá tọ̀wọ́ tàpá sí orírun yìí ọ̀sẹ̀ àlọ́nà abinikọ̀ bá jà kó bá lẹ́fẹ̀ẹ́ bí wọ́n o. àwọn ẹ̀sà pàkí àwọn ẹ̀sà pàríkì ní dànùdànù ní òdú onídàbẹ́ mọ́ lórí gẹ́gẹ́ igi dúdú olúfẹ̀ tí mẹ́jẹ akọni sàràsà òpẹ́ tó wọ́n ní tàpá sí ibi orírun yìí kẹ́ máa mẹ́jẹ wọn. Kẹ́ ṣẹ́gun ọ̀tá, kẹ́ iṣẹ́ yìí ó di, àbúrò yìí kẹ́ ṣẹ́gun wọn, ọ̀tá àkọ́kọ́ èyí kẹ́ ṣẹ́gun wọn, amọ̀níṣẹ́ yìí kẹ́ ṣẹ́gun wọn. Wọ́n lọ gbọ́ ẹyẹ ní forí lánàá, babaláwo ní ṣe bí ojó, oníṣègùn ní ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní bí àgbọ̀dọ̀ náà. Àdúgbò fún ọmọ ajé balẹ̀ ó kó sẹ́rù rẹ̀ ṣùgbọ́n ẹ̀ wá tásì. Oníṣègùn lójú tó pé níbi ọba lóní, orí ni kò pa ń jẹ. Orí ilẹ̀ tó fi paná, orí ni kò tiẹ̀ pa. Wóórí aláṣọ. Wóórí aláṣọ. Wóórí aláṣọ. Ìgbóyèké ọ̀tàgbákò àwòrán wo ni ló mọ̀ ṣẹ́jú. Adúgbò kì í dún àjànà. Ìjọ tí wọ́n fọjọ́ kúrẹ̀ dápẹ́ kí. Ó ní wọ́n ni wọ́n pa èké ni wọ́n ṣe. Ìgbìkiri kó fẹ́nu bẹ́ẹ̀ gún. Bí ìṣẹ̀fọ́ bá ń para tó ń faroko yẹ ẹ̀rọ kó sì mọ ìdílé ìdíjíjà kó tọ́jú rí ayé òní sí ń di ó. Ẹ máa tẹ̀ bàbá lé. Wọ́n ní pé abìdí pọ̀ ẹni ẹ abìdí ẹ ọ̀pọ̀tọ́pì tí ó kún ogun òjé ọ̀pọ̀tọ́pì tó kún ogun òjé àwọn oní ọlọ́fin lọ́kọ̀ ọlọ́fin tó fi lójú ìsọfá gbólé ayé mọ lórí ọdún olúkẹ́ ẹ bá wọn dúró ọdún olóyè bá wọn lọ ìkẹ̀tẹ̀ pé ìfẹ́ gbólé ẹni fáwọn èèyàn báyìí. Ẹ kú lẹ́mí ẹni ní gbogbo ọdún. Àbíjọ́ Musa Kàsíkí. Lagi.
Àkàndá di bàbá Adìtẹ̀kiri. Babátúndé di bàbá Adìtẹ̀kiri. Obìnrin dìtẹ̀ títí wọn ò rí gèlè wé sórí. Ọkùnrin dìtẹ̀ títí wọn ò rí fìlà dé sórí. Babátúndé di bàbá àti wálé ẹjọ́. Lovers update náà ni a ti mú wá fún yín yìí. Ẹ̀yin tẹ́ bá jẹ́ viewers wa nílé ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share. So I really appreciate supporting you so far. We love you all. Thanks for watching.